Africa Content TV. Ẹ rí wípé mo sọ lẹ́ẹ̀kan wípé Ìbàdàn wá tọ̀mí wá ọmọlẹ́wà rí wọ́n yẹ sí Ọlọ́run jẹ́ jẹ́ pé wọ́n yẹ èmi náà sí Ọlọ́run jẹ́ yẹ mi sí ṣe mo ní mọ́tò ní tọ̀mí wá ọmọlẹ́wà Ìbàdàn wá rí Ìbàdàn yẹ sí lónìí wọ́n náà sọ pé Ọlọ́run jẹ́ bàdàn wá èmi náà ní kí wọ́n yẹ mi sí adúfẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sí i mo sọ fún yín wípé ọ̀gá wa pilẹ̀ ti gbé owó gidi fún wa ṣùgbọ́n ẹ̀yin náà ẹ fi dáadáa wọn Ọlọ́run kò ní dá ẹ̀yin náà dá bùkátà yín a mọ̀ lóore o àìtàbá délé àjíṣẹ́ wípé gbogbo àwọn ìjọba Alhaji Tomiwa Ọmọlẹ́wà wọ́n bá wa dá sí ètò ayẹyẹ wọn lónìí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ọ̀gá wa the chairman of your state park management system kí wọ́n yọ one step forward. ká dúró síbi tá a wà ká dúró síbi tí a wà. ọ̀gá olórí rẹ wọ́n lè mọ àbáwájú wọn gba àmì yẹ. ẹ ṣe àwọn ni wọ́n jẹ́ ipò ọ̀làdà. number one chairman park management system ẹ bá pè ní NURTW wọ́n jẹ́ number one driver rẹ. tí Ìbàdàn pèsè wájú inú orí o jẹ́. tí wọ́n fún wọn ní inú ìjọ tó rí o wà. màá wá gbé àmì ẹ̀yẹ yìí ọ̀gá everybody rẹ. fún Alhaji Raufu Ajambata wọ́n jẹ́ secretary Central Council of Ibadan ẹ bá wa yí sílẹ̀ bring the calm down. ẹ kọrin fún wọn wọ́n kà nǹkan tí a rí tí àwọ́dù yìí fi tọ́ sí wọn wọ́n kà á lẹ́yìn tí wọ́n bá kà tán àwọn àti màmá wa tó jẹ́ board of trustee member màmá ambassador Ọláìdé Ìdòwú Làwà wọ́n wá ṣojú gbogbo àwọn board of àwọn aláṣẹ Central Council of Ibadan Indigenes ni wọ́n wà àwọn ìjọba Central Council of Ibadan Indigenes àwọn ni wọ́n wà bí tí àwa ìgbìmọ̀ ètò ọ̀sẹ̀ Ìbàdàn tá a tẹ̀lé wọn wá síbí Alhaji Raufu Ajambata please read it out. ẹ ṣe púpọ̀ ní orúkọ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. kábíyèsí Olúbàdàn. kábíyèsí ọba Owólabí Akínlóyè Ọlákùlẹ́yìn wà àti gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn lápapọ̀ pàápàá jùlọ ẹni tó jẹ́ olùdarí Central Council of Ibadan Indigenes tí mo tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Alhaji Suleiman Ajeniyi Ajewọlé àti ẹni tó tún jẹ́ alága ìgbìmọ̀ ọ̀sẹ̀ ti Ìbàdàn 2024 Balógun Gafar Ọ̀jẹ̀tọ́lá ó ní a fẹ́ gbé kínní fún yín mo wá fẹ́ kà á gbogbo tí wọ́n kọ síbẹ̀ Central Council of Ibadan Indigenes CCII 2024 Ibadan Cultural Festival Distinguished Business Leader Award presented to Alhaji Abdul Wasiu Tomiwa Ọmọlẹ́wà for bringing sanity and peaceful operation in the transport industry. Today, 24th July 2024. Management. Àmọ̀kú oríire. ìgbà tí Balógun Ọ̀jẹ̀tọ́lá ń sọ̀rọ̀ ohun tó wà ní ọkàn mi wọ́n mú jáde ìsì ní tó wà lọ́kàn mi náà ní pé ìgbà tí mo rí bàbá wa tó lórí ti inú mi wọ́n dùn pọ̀ kí ló múnà mi dùn ní wípé ìjẹ́jẹ́ tó sì hàn lára wọn ni tí èèyàn ń wípé ọmọlúwàbí èèyàn yẹn bí ìgbà tí wọ́n sọ pé wọ́n ń bọ̀ pé báwọn lọ sílé wọn ilé ọmọ ọrọ̀ gírígírí bẹ́ẹ̀ náà láàrin lónìí yìí wọ́n dẹ̀ dé wọ́n kí wa tọ̀wọ̀tọ̀wọ̀ ibi tí wọ́n wà lára yín Ọlọ́run ní ìbàjẹ́ gbogbo àdúrà tí wọ́n ti ṣe fún yín yóò mọ̀ ní o
àwọn tí wọ́n ń tẹ̀lé yín kò ní padà lẹ́yìn yín. ayé ò ní padà lẹ́yìn yín. ọlọ́run ní padà lẹ́yìn yín. àwọn èèyàn ńláńlá wọn ní padà lẹ́yìn yín. báyìí ṣe ń fẹ́ yíyí wọn ò ní padà lẹ́yìn yín. inú ọlọ́run ẹ ò ní rí o. lágbára ọlọ́run ẹ ṣàṣeyọrí. bí gbogbo ẹ ṣe wá ń túbà ti ṣe yìí kò ní dàrú mọ́ yín lọ́wọ́. làhàólà èèmọ̀ ẹni nǹkan tá à ń rí lé nìyí. award tó yẹ kán gbà lọ́jọ́ àmàlà nìyẹn level by level ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe yín. ìgbà tá à rí wọn a tún lọ ṣe another award tó jẹ́ ti Liberty Stadium. àbẹ̀wò ìlà ìgbọ̀. àwọn akó award méjèèjì àwọn akó báyìí nílé màmá ẹgbẹ́ àwọ̀dù ti Liberty Stadium fún wọn ẹgbẹ́ ti àmàlà fún wọn ẹgbẹ́ ti Liberty Stadium fún wọn. Central Council of Ibadan Indigenes, in line with its activities to mark Ibadan Cultural Festival 2024, confers Distinguished Business Leader Award on Alhaji Tomiwa in recognition of your exceptional commitment, outstanding qualities, and positive contributions to the development of humanity on Saturday, 27th July 2024. Chief Adeni Adewale, President General. Balogun Gafar Oyetola, Chairman, Ibadan Cultural Festival Planning Committee 2024. Congratulations. Bàbá àgbàládùúrà, Ọlọ́run ló wá yín fún rẹ̀. Bí Ọlọ́run sì ṣe wá yín rí, ó ní àmì tí Ọlọ́run fi sí yín lára. Níjọ́ tá a wá sí ọ́fíìsì yín wá ṣe mítìn jẹ́ báyìí náà ni. Ẹ tẹ̀fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ jókòó ẹ̀yin rárá. Àfi kẹ́ ẹ ti dúró. Eléyìí fi hàn pé kì í ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ ó ti mọ́ yín lára. Mo wá gbà ládùúrà pé ẹ ò ní ṣìṣe. Àánú tẹ̀ ń rí gbà lọ́wọ́ Ọlọ́run kò ní wọ́n yín. Àwọn ẹ̀mí búburú tí máa bà léèyàn téèyàn fi ń jọra ẹni lójú kò ní bà léyìn. Mo gbà ládùúrà fún yín torí àgbàmì ayé lẹwà. Ogun ẹni mímọ́ ò ní jà yín. Ogun ẹni mímọ́ kò ní jà yín. Ogun ẹni mímọ́ kò ní jà yín. Ogun ẹni mímọ́ kò ní jà yín. Àtẹ̀yìn àti ilé yín ẹ ráyé lò. Ayé ò ní mú yín, kò ní mú àwọn ọmọ yín, kò sì ní mú àwọn aya yín. Iwájú lẹ́ẹ̀ máa lọ. Bó ṣe ń tura lọ́yọ̀ state ní Ìbàdàn particularly lásìkò yìí yóò tura nínú ilé yìí, yóò tura nínú ẹgbẹ́ yìí. Àwọn ọ̀dẹ̀bà ló ní ẹ̀ máa wò pé ó máa yẹ kí n ti gbà á ti bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. Kí ló wá tẹ́wọ́ gbà sí ìkùnú jẹ́ ìkùnú ògùnkùn lónìí fọ̀ sí. Ní orúkọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti gbogbo ọmọ ẹgbẹ́ Central Council of Ibadan Indigenes àti gbogbo ẹgbẹ́ onímọ́tò àgbé àmì ẹ̀yẹ fún yín ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀dùn ẹ̀kú ní ẹjọ́ ọkùnrin MC ṣe sọ̀rọ̀ wọn á bá wa sọ̀rọ̀ acceptance speech kékeré lẹ́yìn yẹn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ètò ọ̀sẹ̀ Ìbàdàn á bá wọn jó ìjó ayọ̀ kó tó di wípé a gba ìyọ̀ǹda torí àwa ṣe pàtí fún wọn ni tó bá jẹ́ pé Liberty wọn ti gbà wọ́n ṣe pàtí rẹpẹtẹ ká ní amàlàdé náà ni wọ́n ṣe àwa náà wá ṣe pàtí pẹ̀lú yín ẹ ṣe ìyá bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ kàn gbé lọ́wọ́ wọn á gbé lọ́wọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Àsàlátù fún sí Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ànábì Muhammad. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tí ó mú ọjọ́ òní wá sáyé, ọlọ́ba tó ní ọpẹ́.
náà ló ṣe ká fi ọpẹ́ fún dúpẹ́ lọ́wọ́ náà Alhamdulillah. dúpẹ́ lọ́wọ́ àlẹ́bẹ̀ wọn máa sọ Sallallahu alaihi wasallam. dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi wọn wá. Hallelujah. mo dúpẹ́ mo mọ ìtẹ́ sí falẹ́ ni mo mọ lórí mo dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kábíyèsí o. kí Ọlọ́run ọba kó jẹ́ kí bàbá náà sọ lẹ́gbẹ̀ẹ́. Àmín. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn orí adé tó wà ní ìlú Ìbàdàn pátápátá mo dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́gàjí a sì dúpẹ́ lọ́wọ́ àwọn orí adé ọ̀rọ̀ nìkẹ́ lágbára Ọlọ́run ẹ sọ lẹ́gbẹ̀ẹ́ wọn. Àmín ya Allah. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Ìbàdàn parapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ pírẹ́sidẹ́ǹtì wa DCI mo dúpẹ́ lọ́wọ́ gbákejì wọn lórí sẹ́kítírì àti gbogbo ìgbìmọ̀ pátá lágbára Ọlọ́run ní tẹ́lú Ìbàdàn ọba tí ó gbẹ́wò àpọ́nlé wọ̀nyí nílùú Ìbàdàn kò ní fi aṣọ àbùkù sí lọ́rùn ẹ ti níyì nílùú Ìbàdàn ní tẹ́lẹ̀ ẹ̀tẹ́ o ọba tó ń fẹ́ yín kò ní fi yín sílẹ̀ o Ọlọ́run ló gbé yín kalẹ̀ ó sì gbé yín kalẹ̀ fún ìtẹ̀síwájú dáadáa nílùú Ìbàdàn ni ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ó ń dáa lágbára náà àìdámọ́ Ọlọ́run lè fi sọ̀rọ̀ inú wa dùn gbogbo ẹgbẹ́ awakọ̀ pátá pẹ̀lú ẹ̀bùn tí ẹ fún wa pẹ̀lú àwọ̀dù adúpẹ́ àmàlórí ìlú Ìbàdàn oníbàjẹ́ o àwòkọ́ṣe tí yín náà làwa náà ń wò nítorí tá a sọ fọ́nà ní wípé gbogbo ẹni tí ó mọ mú inú Ìbàdàn dùn ní pé Ọlọ́run bá kú máa bá wa yàn sípò gbogbo ẹni bá ti sọ pé ìtàjẹ̀sílẹ̀ ìlú Ìbàdàn ló ń fẹ́ wàhálà ìlú Ìbàdàn ló ń fẹ́ irú ẹni bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ bá wa pa wọ́n rẹ́ à ń sọ fọ́nà bẹ́ẹ̀ ọlọ́dẹ ń gbà bẹ́ẹ̀ a sì mọ ní orí ṣé wá rí ẹni àkọ́kọ́ tí ó jẹ́ kí ìtawà ọlọ́kọ̀ ń ṣe tó jẹ́ ká máa rí sí nítorí ìgbà kan wà tó jẹ́ pé tí ọlọ́kọ̀ bá fa sí jàgídíjàgan ní láàrin ìlú gbà yẹn àwọn gómìnà ní wà tí wọn máa ń dùn sí àti báwọn ìjọba bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí àmọ́ gómìnà wa Ṣèyí Mákindé lágbára Ọlọ́run gbogbo tí wọ́n bá ń fẹ́ nínú ayé wọn Ọlọ́run bá wọn mú ṣe. Àmín. nítorí pé n tó mú gbogbo Ìbàdàn tí gbogbo Ìbàdàn fi rọ̀ tí gbogbo ẹ̀ fi tutù yìí gómìnà ni wọ́n pè wá pé gbogbo ọmọ ẹgbẹ́ awakọ̀ tó bá wà ń tà àwọn ní kọ́míkà tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ state ní ká fún gbogbo wọn mọ́ra gbogbo wa wá parapọ̀ ọ̀làjọ́ ń ṣèjọba táìsì òun ni òun gẹ́gẹ́ kí wàhálà kankan máa ṣẹlẹ̀ ní agbègbè kọ̀ọ̀kan àwa náà ti wá tẹ̀síwájú pẹ̀lú ohun tí gómìnà gbélé wa lọ́wọ́ wípé a gbọ́dọ̀ sí tí wọ́n mọ tó fi wá ṣàdúrà fún gómìnà àwa káàkiri gbogbo àwọn jọ́ìtì Ìbàdàn àwọn oríta ẹ̀yin ọmọ sọ́dá tẹ́ wá bí àìníṣẹ́ lọ́wọ́ yín ló jẹ́ kẹ́ máa fa wàhálà ó yẹ máa wáyé báyìí a máa ń kó gbogbo wọn bí sẹ́ mo wá sí àwọn èèyàn mi ní ẹ̀yìn jẹ̀mọ́ mi mo lè wá bí o èrò ti pọ̀ o ẹni tí bá rí 5,000 mú lọlé tẹ́lẹ̀ lásìkò tó bá ti rí 2,000 olùpẹ́ kó gba ẹgbẹ́ ìfọkànbalẹ̀ ló ń fi ná ọlọ́pàá ò ní kanlẹ̀ fún ní yí o àmọ́ tá a bá ní 5,000 lábẹ́ mọ́ rí bí ẹran bá fi ara lulẹ̀ kù ọlọ́pàá láròkò dé láti mọ gbójú wíńdò láti lọ mọ gbàgbé wọ́n dẹ̀ gbà sí wa lẹ́nu ẹ bá wo àárín ìlú Ìbàdàn sí ẹ̀ẹ́dẹ́ gbọ́ pé bí wọ́n ti ń jà ládùúgbò kan wọ́n ń dáná sunlé gbogbo àwọn ọmọ tí wọ́n ń dánwó ẹ̀wù láti kó wọ CPMS àti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ sẹ́wárí pé gómìnà tó tí ó ń ṣe léyìí ọ̀pọ̀ orí ló ń ṣàdúrà fún gómìnà yẹn àdúrà ní tàdúrà ti bá lágbára Ọlọ́run àlùbáríkà Ọlọ́run tọmọdé sí wọn lórí wọn ò ní wọ́ọ̀kù lọ́la àwọn ẹni Ọlọ́run àti gbogbo àwọn kábínẹ̀tì wọn
ọlọ́run jẹ́ kí wọ́n rí àlọ́gbà o. ẹ ṣe àdúpẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ PMS ní tílé tòkó àmọ́ lóore ìtẹ́ ṣe fún wa yìí àwa náà rí i pé ó ti wà nínú ìtàn pé ọmọ ẹgbẹ́ awakọ̀ kan gbarú ẹ̀rí bẹ́ẹ̀ ni ìta wa gbà lọ́wọ́ èyí tá a gbà lọ́wọ́ yìí ọlọ́run ní fi ṣe òpin orí báwa bá ṣe ìdí àsìkò tó lọ́ọ́ bá lákún bẹ́ẹ̀ lórí tí ó bá nílẹ̀ ló ti gbarú ẹ̀ lọ́wọ́ lọ́la mọ́ṣẹ́ aláwa lákùúwátá ẹ ṣe fún mi. Ara yọ̀gá mi àyọ̀.